Káàsán ìkìlọ̀ pàtàkì lélẹ̀ tí mo fẹ́ sọ fún gbogbo yín. Anybody tó bá mọ̀ pé dandan ni kó òun travel tí ò bá lè tí ò ní mọ́tò tó máa lọ wọ mọ́tò ní gáràjì, ẹ má sùn o, nítorí nǹkan ló lẹ́ ń ṣẹlẹ̀ rìn sí orin àgbára gan. Àwọn kan wọ mọ́tò ní Ọjọ́ta lẹ́ẹ̀kọ́ wọ́n làwọn lọ sí Wọ̀rí, mọ́tò gba ọ̀nà Ìbàdàn. Ọlọ́run ló rí pé ìkànnì wọn tàjí níwájú Gúrú Màrájì, òun ló jí lórí pé ọ̀gbẹ́ni ṣe bí Wọ̀rí là ń lọ, kí ló gbé wa ṣe ní Ìbàdàn. Wèrè driver sọ pé òun fẹ́ wá sanwó táyà àárín Ìbàdàn, kò kẹsàn fáwọn tó gbé nínú mọ́tò. Ó fi Èkó lẹ̀, ò fèsì Wọ̀rí, ò gbà Ìbàdàn ló fẹ́ lọ sanwó fún ẹ̀ tó ra táyà àárín ọwọ́ ẹ̀. Ìṣòwò tán fi ń kidnap ń sí kò ń ṣe kékeré mọ́, gbà tán mọ̀ pé kò sí gọ́ọ̀mẹ̀ntì ní Nàìjíríà. You can do anything and go scot free. Àwọn tó ń jà fún ẹ̀tọ́ olú ẹ̀ ń mú wọn, ẹ̀ ń pa wọn. Àwọn tó dẹ̀ jẹ́ pé àwọn ló ń dà lóru ẹ̀ ń compensate, ẹ̀ ń ṣe meeting pẹ̀lú wọn. Tó bá yà ẹ̀ ní submit your gun, you need license. Kí ló dé títí ẹ̀ lọ gbàgbọ́n tó wà lọ́wọ́ bandit? Àwọn Boko Haram kí ló tí ẹ̀ fèsì wọn? Àwọn tó wá ń jà fún ẹ̀tọ́ olú, àwọn tó ń jà fún ẹ̀tọ́ olú lẹ̀ ń ṣe wọn lọ́ṣẹ́, lẹ̀ ń ṣẹ́ẹ̀lì wọn. Everybody yẹ kó ti yé yín, ó yẹ kẹlẹ̀ ti understand ibi tí ìlú yìí ń lọ báyìí. Àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ adòrìdì. Madam tó ṣe NAFDAC, mo gbọ́ pé gbogbo àwọn tó ń gba jab 2 kìíní vaccine rà pé tó bá ti fi kọ́kọ́rọ́ síbẹ̀ ó máa magnet ni, tó bá fi bọ́ọ̀bù síbẹ̀ ó máa tàn wọ́n, tó bá fi fóònù síbẹ̀ ó máa dúró. Ṣé òótọ́ ni àbí irọ́? Tó bá lọ jẹ́ òótọ́, màmá àjàkàrà yín láìpẹ́ o. Ẹ ṣọ́ra o, everybody. Kankan ò tiẹ̀ safe mọ́ anywhere. Okay, I'll read later.